sọdún ìlọsẹ̀ kọ́ńtọ́ ọkọ́ a máa ṣèṣin ìyìn tí ẹ bá ń sọ yìí pé ayé ní kọ̀rọ̀ ìtumọ̀ ayé ní kọ̀rọ̀ lórí yẹn pọ́tẹ́bù. wọ́n sọ ọgbà tó gbé pásítọ̀ lọ bẹ pásítọ̀ lọ bẹ ìrẹsì ọlọ́ni kẹ́tì àbá ládùúgbò kẹ́kẹ́ fáwọn gbàmí létí wà lé àdúgbò náà tù wà láyé tẹ̀lé rọ́bùlì káàbà yóò tù kéèyàn ló lówó pin ọwọ́ gbọ́wọ́ ẹ̀sọ́ kéèké ọwọ́ apọ̀ ń gbàmí ní etí tí mo mọ̀ yìí pé ẹni líláyìí nìkan máa ń ní o ọlọ́run nìkan ló pẹ́ tán o àmọ́ níwọ̀n bá mọ̀ pé mi dọ̀tí níwájú ọlọ́run bó tọ̀ bá lówó pin wà láyé tẹ̀lé yọ padà tọrọ jẹ kẹ́yìn. ọgbẹ́ pásítọ̀ létí mo sọ fún gbà náà lọ́gbẹ́ pásítọ̀ ọ̀tẹ̀ mọ́lẹ̀ àwọn dìndìnrín afọ àkẹ́gbà náà wọ́n wá ń gbé kùránì fún ọ wọ́n fi fọ́tò rẹ sí ìwọ olókòkòrò wọ́n fi fọ́tò rẹ wọ́n fi ṣe báàlì kùránì mo rí láìfì yẹn kọ́dà mi sọ̀rọ̀ lórí ẹ̀ mo rí pé àtẹ́nu làwọn eléyìí àwọn ganusi rè àwọn ganusi tẹ́lájú wá sẹ́ẹ̀dẹ̀ bá wíìrì wọ́n gbé fún gbà náà after gbà tó rude sí ìrẹsì ọlọ́run pásítọ̀ ta ló ní pásítọ̀ sí ìrẹsì ọlọ́run ó tọ̀ ọ́ parẹ́ ni after tó rude sí ìrẹsì ọlọ́run ìyẹn lọ ó tún tẹ́ kọ́fà lórí ọ̀rọ̀ ìyàwó olórí bàbá wa kábíyèsí aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tí ìbá ṣe kú wà lù tani ọ̀rọ̀ ló délẹ̀. èmi pẹ̀lú yín náà jẹ́ ìkẹ́kọ̀ọ́ ìwọ ọkọ ìyàwó oríire tí ò sí nú ayé rẹ lọ yẹra wò kí lè rú ẹ sí ìyàwó ẹ kí lè níyẹn sẹ́ni tí wà tí ẹjọ́ ń rura yín kí òun bí fẹ́ǹdì àbí fáìn kí lè rú ẹ sí kí ni plan rẹ gbogbo ẹ̀kọ́ lówó gbogbo rẹ̀ kọ́ lówó nígbà tó dé kọ̀rọ̀ tí ò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ báwo ló ṣe sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ dáadáa ní àbọ̀ yàkàyàkà ẹ̀ sọ pálí ní àbọ̀ tàbùkù ẹ̀ sọ dọ̀tí ẹ̀ ní sọ daṣọ òyìnbó ní àbọ̀ daṣọ àbùkù bò ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tóbìnrin tí ẹ fẹ́ bá yọ lọ́ọ̀kẹ́ báyìí yóò ti sọ̀rọ̀ ọ̀bàjẹ́ rẹ̀ fáwọn ọ̀rẹ́ obìnrin yìí ọmọ lóòótọ́ ẹlẹ́dàá rẹ̀ mọ̀ ọ́ padà sẹ̀sìn animari atu ọmọ dúnìyà animari atu ọmọ dúnìyà ẹ̀yin náà wo ọba Ifọ̀ kí mo ti rí ọkọ̀ ọba yìí ná ẹjọ́ rẹ̀ mi létí ọkọ̀ ọba yìí sẹ́mẹ́sùdì ní àbí kí ló kọ́ rẹ̀ náà ẹjọ́ ní tó bá rántí ọkọ̀ ọba ẹ̀ bá mi rántí ẹ̀ ọmọ ànẹ́bì àwọn ti TikTok ní àbúrò ní sẹ́yìn ẹjọ́ ọba tí ń na bàbá agent for 70 something years kí ló kọ́ rẹ̀ Sẹ̀míù ẹsẹ̀ ọba Sẹ̀míù ẹ̀yin náà wò ó mú àfà Mufasiru odidi ìlú wọn ó lù ọ́ fasọyàmọ́lá ọlọ́mbà rẹ jọ olórí kẹ́ni ẹ mọ́ faṣọ àfáàyà ẹni bá faṣọ àfáàyà àríjà Muhammadu òjíṣẹ́ ọjọ́ tó bá yẹ ń ṣe ọ̀rọ̀ kò ń lò dání ọba Sẹ̀mí ọtún mú pásítọ̀ gẹ́gẹ́ bí ta gbogbo lu pásítọ̀ dọ̀tí pásítọ̀ ìrẹsì Ọlọ́run wọ́n tún ní odidi ẹnjìníà kan ó ń dè yìí máa ga kó tó di pé nà ìrẹsì Ọlọ́run ẹ wá agbára tí wọ́n gùn ẹ wá àwọn ẹni tó padà nà tó yí lọ́wọ́ tó ń torí ẹ̀ sẹ́wọ̀n lọ́wọ́ báyìí ẹni ó wá padà nà kì í sáàfà ẹni ó padà nà kì í ṣe pásítọ̀ ẹni ó padà nà kì í ṣolówó ẹni ó padà nà kò mọ ẹnìkan kò mọ Ọlọ́run wá gbàdọ̀ jáde. Ọlọ́run wá gbàdọ̀ ìgbè jáde sọ́dọ̀ kábíyèsí àbísẹ̀mí ẹ̀yin náà wo ọkọ̀ gidi tí ń jẹ́ gbogbo oníkálukú
ẹjẹ ajé kọ́lá rọra gùn wá ní máa ń wọ̀n tó o bá jẹ́ àfáà kéwù tó o kéjì ogun ọmọ ń wọ̀n tó o bá jólówó jówó rẹ ogun ọmọ ń wọ̀n tó o bá jẹ́ lágbára jágbára rẹ ogun ọmọ ń wọ̀n tó o bá jẹ́ pásítọ̀ jẹ́ ń tó ní ogun ọmọ ń wọ̀n ẹ̀bọ́n ló ń bẹ lókè. kí ni àgbẹ̀ tá ń gbìn? a rí i pé mo ti sọ ti pẹ́ mo lẹ́ni tí òkè òun náà ní tó ké o ẹni tí òkè òun náà ní tó ké ẹni tí olówó náà ní tó lówó òní ẹni tí òníyì náà ní tàbí yìí òní ẹni tí ò láṣẹ náà ní ntálàṣẹ òní kò pọ́sibú èyí ò lè wà láyé kọ́nà náà má fún lẹ́bùn kankan. ẹ̀ẹ̀mẹjọ tọ́pọ̀lọpọ̀ olówó mi ti ń dààmú nítorí ìṣòro bíi ti mẹ̀kúnnù olùsìn ní ọ̀yọ́ kú o. ẹ jẹ́ má pọ̀júwe kan wá. lọ́dún kan èmi gẹ́gẹ́ ní o ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo fi ọba tó lẹ̀mí mi búra o mo dẹ̀ fi ijọ́ tí ó kú èmi nìkan nù sàárè búra fún yín. ẹjọ́ yìí TikTok ẹ má bá mi dọ̀bù táàbù ẹ má bá mi dọ̀bù táàbù. ọdún ayọ̀ àbúrò ní sẹ́yìn èmi gẹ́gẹ́ lọ́rọ̀ ń ṣẹlẹ̀ sí o ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti fẹ́ tó 35 years ọ̀rọ̀ tí mo ń sọ yìí ti tó 35 years a lọ sí program àwọn adé program tá a lọ program jọ́nà gbódégé a bá àwọn kàrìnkàrìn àfàgbẹ́ èmi ni wọ́n wá tì síwájú wípé mi ni kí n darí ètò èmi eré sínú ọ̀rọ̀ mo ń falẹ̀ ẹ̀yà mi àti fífalẹ̀ ẹ̀yà tá à ń falẹ̀ ẹ̀yà yìí. dátà orí TikTok yìí bẹ́ẹ̀ tán táwọn ya ìka tí wọ́n ní mọ̀rin fi lọ́wọ́ kí ni mo pè é tí wọ́n ya ìka tí wọ́n ní mọ̀rin fi lọ́wọ́ àwọn àgbàfà a kúrò ní program yẹn báyìí wàláì tàláì rọ́bùnì kaba orí bẹ̀rẹ̀ sí fọ́ mi orí fífọ́ tó abala orí kan ni o kí abala orí kan ó ń fọ́ mi ojú mi pẹ́ ojú kan náà ni o gbogbo nǹkan pátá la lọ sí ẹgbẹ́ tí mo sọ bí èmi gẹ́gẹ́ ni o wàláì tàláì rọ́bùnì kaba adélé báyìí mo bọ́ lọ́wọ́ àdílé báyìí ẹ̀fọ́rí dé ojú abala àlàáfíà yìí pẹ́ ọmọ kàyà sísí gbogbo nǹkan láka gbogbo nǹkan láka sí ta ló láyé òsì nkọ̀rọ̀ ayé pé igba ayé jugba lọ ibi ọmọ lọ́mọ mọ́ jama mo wá wà níwájú ta bàbá àgbàlagbà kan bàbá arúgbó ni o tí mo máa ń bùn ní nǹkan àbá kọ àìlọ mọ́kàngbà náà mi tí ì kọ́lé kò tí ì sóríire kankan nú ayé wá gbà náà lẹ́yìn kí ó la mọ̀ bí ọ̀pá rẹ̀ kò sóríire kankan bàbá ẹ̀ tí bá ti wọ́n kọjá lọ ìjọ kí n fún bàbá yìí ní náírà 5 ìjọ kí n fún wọn pọ̀n 5 lọ́dún náà bàbá yẹn wọ́n wò mí tí mo tójú mi pọ́n bàbá yẹn wọ́n súnmọ́ àfà kí ló dé mo ní bàbá ó dìjẹ́ ta torí ti ń fọ́ mi ó péjọ kẹta níjọ́ náà tí ò lọ mo lo oògùn èbó kọ̀ lọ agbábẹ́rẹ́ kọ̀ lọ gbogbo tẹ́mi gẹ́gẹ́ mọ̀ mo lò sí kọ̀ lọ wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ́dí láìláìláwà ibi ọmọ lọ́mọ mọ́ bàbá wa ní àfà ẹ̀fọ́rí láti jẹta ẹ̀gbọ́n tí bàbá ọ̀sán wọ́n ní wọ́n yí owó nu àmọ́ wọ́n bọ́ ń lé díẹ̀ wọ́n bọ́ ń lé dáadáa
bàbá tá à ń sọ ìwà lọ jẹ́ ewé ẹyọ kan mo fi ọjọ́ tí ó kù èmi nìkan nù sàárè mo fi búra fún yín bàbá yìí lọ jẹ́ ewé ẹyọ kan ewé ẹyọ kan ewé yẹn ni mi ní dákọ́ ìdàgbàlagbà fi ń jẹ̀kú abẹ́ ewé lọ́wọ́ bàbá yìí wà lọ jẹ́ ewé ẹyọ kan wàláì tàláì súnmọ́bì láì lẹ́dí láì láì láwà mo fi ọjọ́ tí ó kù èmi nìkan nù sàárè mo fi ń sẹ̀rí fún gbogbo ayé bàbá yìí wà lọ jẹ́ ewé ẹyọ kan wọ́n wá gún ewé ìmọ̀ọ́sẹ̀ dúdú wọ́n ní ọyá àfa gbórí ẹ̀ síta ẹni ọba ara kankan wa wọ́n wá fi ọṣẹ ìbámi fọ orí yẹn ordinary orí wọ́n wá fọ̀ sínú ké ńlá kan bàbá wa ní dábàá ti fọ̀tẹ́ ẹni ọba dẹ̀ sátàn orí yìí ò tó fọ ọmọ wàláì tàláì súnmọ́bì láì lẹ́dí láì láì láwà kò tí ì tó ṣe tí mo mẹ́nu lé ọ̀rọ̀ orí fífọ́ yìí yáwó lórí náà sì lọ orí títí ń fọ́ mi after 3 days orí títí ń fọ́ mi after 3 days mo káyàsí mo kàlàkàdíjà kù kọ́lọ́ mo ka kùrìsí yìí sí kọ́lọ́ mo ka màhún sàdéèdì sí kọ́lọ́ bàbá tí ò fa kẹ̀kẹ́ bàbá yẹn kàn lọ jẹ ewé yẹn wá àfa àsọ ọmọ ewé yìí mo ní mo mọ bá mi wọ́n sì gun wọ́n sì pò mọ́sẹ̀ wọ́n dẹ̀ bá mi fi fọ orí wọ́n ní fọ́nù kí adé lọ dà sátàn orí náà dẹ̀ kú pátápátá mo dẹ̀ lálàáfíà. kọ́lọ̀ wọlé àdèdí àkókò bá ń sàlékún kẹ́ bàbá náà wọ́n ti kọjá lọ wájú ọlọ́run bàbá náà dẹ̀ lo 140 years kó tó kú 140 years tó ń ti bẹ́ẹ̀ bàbá yẹn láìkì kí wọ́n máa fẹsẹ̀ rìn ju kí wọ́n tọ̀kadà lọ níbi àlàáfíà wọn péde níbi tálàáfíà bàbá náà péde bàbá yẹn láìkì kí wọ́n fẹsẹ̀ rìn ju kí wọ́n wọ ọkọ̀ lọ wọ́n láìkì ẹ̀ ju kí wọ́n gọ̀kadà lọ wọ́n dẹ̀ wọ age of 140 years kan tó kú gbogbo alágbára ayé ẹjẹ́ rọra àfà ṣe sùúrù ẹni tí ò kéwú náà ní tó ké pásítọ̀ ẹ ṣe sùúrù ẹni tí ọmọ báíbù náà ní tó mọ̀ Portable ọ̀rẹ́ o ló délẹ̀ yìí o ìwọ ló ń sunkún yìí o tó ń sunkún tó ń da omi lójú yìí bẹ́ẹ̀ni kankan ọ̀dẹ̀ ju ẹ lójú àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ náà tora wa náà bímọ mo fi àkókò ìrọ̀ gbogbo tí ń jẹ́ ìjọba Nàìjíríà ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ bá wa síjú àánú wo Portable ẹ bá wa síjú àánú wo gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì mo mọ̀ pa wọn mo mọ̀ àwọn àfáàkọ́ ọ̀dẹ̀ fún nílà akẹ́wọ̀n gbàgbọ́ yé wọ́n lè pẹ́ sọ́tún rò pé ayé kan ní bínú sí dèdèrè ní ọ́ dèdèrè ní ẹ́ nígbà tí ànábì gẹ̀ẹ́sọ̀ sallallahu alaihi wasallam Muhammad ní rídọ́láì fi rídọ̀ wàlídẹ́ni wàsúkútì láì fi sùútì wàlídẹ́ni bàlágà nìyẹn kì í ṣe bàbá àtìyá rẹ̀ nìkan ní ẹ̀ sọ. Bàbá àtìyá rẹ̀ nìkan kọ́ ni Muhammad sọ sallallahu alayhi wa sallam rídọ̀ láì fi rídọ̀ wàlídẹ́ni wàsúkútì láì fi sùútì wàlídẹ́ni. Kì í ṣe bàbá àtìyá nìkan tó bí ọ. Ìtànẹ́rì fẹ́ jí ó yá ni pé gbogbo ẹni tí ọkùnrin àtobìnrin bá ti ń dunnú sí Ọlọ́run lè ń dunnú sí nìyẹn gbogbo ẹni tọkùnrin àtobìnrin bá ń bínú sí Ọlọ́run bínú sí nìyẹn. Gbogbo ẹni ọba ti tú ọ bí lọkùnrin bàbá ẹ ni ẹni ọba tú ẹ bí lóbìnrin ìyá ẹ ni. Rídọ̀ láì fi rídọ̀ wàlídẹ́ni wàsúkútì láì fi sùútì wàlídẹ́ni.
abiamayé ẹjọ́ bá mi dáríjì Portable ó ti kó ilẹ̀ ti pín ilẹ̀ ti lanà mọ́ lọ ó ti lulẹ̀ àmẹ́mẹ́jì ọ̀parẹ́ máyé la torí gbogbo tí wọ́n kálẹ̀ fún yìí tó bá lọ wá sí musẹ́ kò sí tọ́lọ́wọ̀n lè ṣe o ògẹ́mẹ̀ ìgbé àti nẹ̀rọ ògùn ọ̀dọ́gbọ́n o because ògẹ́mẹ̀ ìgbé followers ń ti dínkù gbogbo àwọn tí ní dírẹ́sì ní ń ti dínkù ẹjọ́ ọmọdé ní ṣe mo fi àkókò ìbẹ̀ ìjọba Nàìjíríà mo rọ̀ yín ẹjọ́ ẹ bá ní dáríjì Portable Tèmídáyọ̀ God bless you ìjọba Nàìjíríà ẹ bá ní mójú kú òfin Portable ọmọdé ní í ṣe gbogbo ẹni tó ríire rẹ̀ ọba ti kalẹ̀ àti kalẹ̀ oríire rẹ̀ a máa dọ́gbọ́n. ọgànù sí gọọmenti ọwọ́ ń ké ìjọba Nàìjíríà ìjọba Ògùn state ìjọba Lagos state ẹjọ́ torí tọlọ́hun nígbà tí mo rí bí títí sunkún báyìí wà lẹ́ àánú ẹ̀ sí ẹni àṣẹnu ọmọ yóò dá afẹ́ kún kò sẹ́ni tẹ́nu rẹ̀ dá afẹ́ kún ọlọ́mọ èmi pẹ̀lú ní ọlọ́mọ pa wá lẹ́kún ẹjọ́ mo rọ̀ yín gbogbo èèyàn abiyamọ ayé náà ẹ bá mi bẹ lọ́hùn fún un kó bá ìyọ́nú ìjọba pàdé ìtọ́kàn kò kúkú ṣẹ̀ṣẹ̀ débẹ̀ àmọ́ gbẹmẹgbẹmẹ ẹ ti pọ̀ jù kò sẹ́ni kankan tó jọ lójú ọjọ́ orí dà láàmú ọlátọ́nà ń kó fún ti ju èjì ẹ̀ lọ gbogbo ẹni ọba dẹ̀ wà ń pò tó ga tí ò fira rẹ̀ sí ọ̀dà control àti mọ́ lulẹ̀ rẹ̀ ọ̀dọ́gbọ́n ìjọba Nàìjíríà ubedu lakun nẹ́rìjù rìdáàkùn wọ́fọ̀dìlákùn ubedu lakun nẹ́rìjù rìdáàkùn wọ́fọ̀dìlájọ́ ẹ bá mi dáríjì Portable ẹ bá wa wà lùsẹ́ òfò tó bẹ́ẹ̀ sẹ́yìn ti pọ̀ jù ẹ jọ ẹ bá ní pìtì ẹ má wo burúkú rẹ̀ a mọ̀ pé ìmúra rẹ̀ ọ̀dá ìrìn ẹsẹ̀ rẹ̀ ọ̀dá ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dá ìfèsì rẹ̀ ọ̀dá pàfọ́máǹtì rẹ̀ òṣùwọ̀n gbogbo ẹni ọlọ́run bá kàn fẹ́ dojú àánú kọ yóò dojú àánú kọ ni ẹ má wàá wo gbogbo yìí ẹ wo tọ́lọ́run tó dáa ní ká ẹ wò mọ́lá tọ́lọ́run tó dáa ìjọba Nàìjíríà bàbá wa President Bola Ahmed Tinubu ẹjọ́ ẹ bá ní wo tọ́lọ́run tó dá Portable ní ẹ̀wọ̀n mọ́lá kò sí tá a lè wò nù ṣe rẹ̀ tó dáa ìmúra rẹ̀ kò dáa àwọn rẹ̀ gẹ́gẹ́ ọ̀dá ó ti bara jẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dá ìṣe rẹ̀ ọ̀dá ìrìn rẹ̀ òṣùwọ̀n àmọ́ ẹ wo tọ́lọ́run mọ́lá ẹjọ́ gbogbo èyí abiyamọ ayé náà ẹ wo tọ́lọ́run mọ́lá ẹ fi sípò pé tó bá jẹ́ pé yìí náà lẹ bí tó bá jẹ́ pé yìí náà lẹ bí ẹ sádìfẹ́ kì tí ó bàjẹ́ àti dípò ọlọ́run ipò ọlámọ̀ ni ẹ gbọ́ bó lórí kẹsẹ̀ kọ́ ni ó ní ipò ọlá dára o ipò Wasiu Ayinde kọ́ ni ẹjọ́ ẹ̀yin olórí rẹ ṣèbí Alhaji Wasiu Ayinde lọ́kọ́ Alhaji Wasiu Ayinde lọ́kọ́ ipò ọlá dára o ipò ọlá ipò ìwù mi lọ́pọ̀lọpọ̀ mo sì máa dé ibẹ̀ o máa dẹni àtàtà máa dẹni ọlọ́lá máa dẹni àtàtà máa dẹni àyẹ́sí borí bá jọba lọ́la o mo sì máa dé ibẹ̀ o Alhaji Wasiu Ayinde lọ́kọ́ K1 The Ultimate ìjọba Nàìjíríà mo fi ìṣẹ̀dá ìyá àti bàbá tó bí ibẹ̀ yìí ẹ jẹ́ bá mi sí àpúrógámù ìtorí ìtọ́lọ́hún